أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله. A dá ọpẹ́ fún Ọlọ́run náà ni ọba tí a dúpẹ́ fún, òun náà ni ọba alágbára, òun lọ́ba tó ń ṣe ohun gbogbo tẹ́nìkan ò lè ṣe rẹ̀. A dẹ̀ tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn sàhábàl kiram tó dó lórí kẹ́límà la ilaha illallah, kí Ọlọ́run kó má yọwọ́ ọ̀kẹ́rẹ́ kò ní ara ẹnì kọ̀ọ̀kan wa. Mò ń kí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ Ọlọ́run tí ẹ ń wò wá nínú ilé-iṣẹ́ yìí, Imam Olúwakẹ́mi TV, ní abẹ́ YouTube fóònù ọwọ́ yín, ìpè ọba Allah subhanahu wa ta'ala kó má fi ìbànújẹ́ kan ẹnì kọ̀ọ̀kan wa, àmín. Ní abẹ́ bẹ́ẹ̀, ní òní yìí, ohun tá a fi ṣèdánilẹ́kọ̀ọ́ fúnra wa, òun náà ni àdúrà èyí tí ó ń ṣe ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí máa ṣe tí a wá fẹ́ kó nínú ilé. Àdúrà yìí ó dára púpọ̀ láti máa ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí. Àdúrà yìí dára púpọ̀ láti máa ṣe gẹ́gẹ́ bí mùsùlùmáàt. Àdúrà yìí dára púpọ̀ láti máa ṣe fún kówó ẹnì kọ̀ọ̀kan wa. Ìtumọ̀ àdúrà yìí ni pé tí ẹ̀ bá ń ṣe àdúrà yìí pẹ̀lú àánú Ọlọ́run, ààbò Ọlọ́run yóò lékún lórí ẹni bẹ́ẹ̀. Tí ẹ̀ bá ń ṣe àdúrà yìí, ààbò Ọlọ́run yóò dájú lórí irú ẹni bẹ́ẹ̀. Tí ẹ̀ bá ń ṣe àdúrà yìí, èyí ò ní fọkànbalẹ̀ lọ́dọ̀ Ọlọ́run Ọba. Tí ẹ̀ bá ń ṣe àdúrà yìí, lílọ kúrò nínú ilé rẹ̀ yóò dá sí rọrùn. Ibi tí ń lọ yóò dá sí rọrùn. Ìpadà wọlé rẹ̀ gan yóò ṣe kí ni yóò tún dá sí rọrùn níwájú ọba Allah. Kí làdúrà yìí? Àdúrà yìí, ẹ̀yin tẹ́ bá jẹ́ ìyá wa tí wọ́n máa fún yín láǹfààní láti mọ kéwú, ẹ kọ́ àwọn tọ́jú àwọn bàbá wa, tọ́jú àwọn ọkọ yín. Ẹ̀yin bàbá wa tẹ́gbẹ́ lọ́n bá fún yín láǹfààní láti mọ kéwú, ẹ kọ́ àwọn ìyá wa. Gbogbo ẹ̀yin bàbá màmá tí ẹ bá gbìyànjú tẹ́ bá lè mọ kíní yìí, ó dáa ká fi gbólóhùn àdúrà yìí ká fi lé àwọn ọmọ alẹ́nu pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ń gbé yẹn lọ lónìí, wọ́n ń gbé yẹn lọ lọ́la. Jàmáà, Ọlọ́run àbíọ́ o, má jà á rí àkóbá o pẹ̀lú ògo t'Ọlọ́run, má jà á rí nà ìsí Ọlọ́run Ọba. Ẹni tí àdágbére fún ọba Allah subhanahu wa ta'ala ọmọdé kí ọmọ ibi tí ẹnì kọ̀ọ̀kan wá lọ, insha Allah ta'ala. Àdúrà yìí náà ní pé òun sẹ́lá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ pé ẹni bismillahir rahmanir rahim. A lè mú gègé wa, àyẹ́tàkàdá wa, ẹ jẹ́ ká mú dání ká lọ láǹfààní láti lè máa kọ àdúrà yìí sílẹ̀. Ìyẹn ni òsèké ni yóò mọ fún wa lórí ọ̀fẹ́ láti má gbàgbé àdúrà yìí. Àdúrà yìí òun náà ní pé ẹni bismillahir rahmanir rahim. Ẹ wà tẹ́wọ́ yín méjèèjì báyìí pé bismillah tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ẹ yé kí n tún wí lẹ́ẹ̀kan sí kẹ́yìn náà tún wí tẹ̀lé mi. Àkọ́dà àkọ́kọ́ ṣe ni pé ẹ ṣe pé bismillahir rahmanir rahim. Lẹ́yìn bismillahi pé mo wá sọ̀rọ̀ sọ́dọ̀ Ọlọ́run. Allah wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Bá a ṣe máa wí ká tó máa kó lè wà láàárọ̀ nìyí. Kò sẹ́nikẹ́ni tí ó máa wí àdúrà yìí, ààbò Ọlọ́run yóò dàdé lórí ẹ̀. Gbogbo apátẹ́tẹ́ à ń gbọ́rọ̀ yìí, abẹ́ bá ń wò mí, àdúrà mi ni wípé ojú tá a fi dán wora wa yìí pẹ̀lú ògo t'Ọlọ́run, Ọlọ́run ní gba ìrìn ẹnì kọ̀ọ̀kan wa, insha Allah. Etí tẹ́ fi ń gbọ́ mi yìí, ọba Allah subhanahu wa ta'ala kò ní dékè tí ẹnì kọ̀ọ̀kan ó di o, insha Allah. Àlàáfíà àti dátà owó tá a fi ń ra dátà sórí fóònù wa, tá a fi ń click lórí Imam Olúwakẹ́mi TV lọ́ndà YouTube wa, ọba Allah subhanahu wa ta'ala wọ́n fi jàmbá sí ẹnì kọ̀ọ̀kan wa. Bá a ṣe wá gbọ́rọ̀ yìí, ẹ má jẹ́ kọjá wa nìkan láàgbọ́rọ̀ yìí. Ẹ jẹ́ ká fọ́n káàkiri ayé, ẹ jẹ́ ká share rẹ̀, ká dẹ̀ comment lórí àdúrà yìí pẹ̀lú ògo t'Ọlọ́run. Ọlọ́mọṣà ìgbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ̀yin náà subscribe sórí ẹ̀, Imam Olúwakẹ́mi TV. Wassalamu alaikum wa rahmatullahi ta'ala barakatuh.